kábíyèsí o òní ní 19 March oṣù kẹta 2022 balógun gbogbo ilẹ̀ Yorùbá Honorable John Ajorin àwọn náà ń bẹ ní ibi balógun gbogbo ilẹ̀ Yorùbá ni balógun kí kábíyèsí wa so yèyé àṣà gbogbo Kogi State nílẹ̀ Yorùbá lọ́wọ́ àwọn náà ń bẹ níbí yèyé àṣà ni wà ní Kogi so yèyé àṣà ti Kwara so Princess Motorayo àwọn náà ń bẹ níbí so Arólé Babalọ́lá CAC àgbáyé àwọn náà ń bẹ ní ìjòkó bí so a wà lọ́dọ̀ first class ọba nílùú Kogi State ìlú Ìyàmóyè nílùú Ìyàmóyè so ọ̀rọ̀ Yorùbá nation so ó ní àwa fún bàbá wa kábíyèsí ní agbára Ọlọ́run ilẹ̀ ìlérí là lọ o ilẹ̀ Kogi State ilẹ̀ Odùduwà ni a sì débẹ̀ ẹ ṣàdúrà fún Yorùbá nation bá a débẹ̀ pẹ̀lú ayọ̀ àtàlà ìgbà yẹn ni Nàìjíríà ṣẹ̀ṣẹ̀ wá bọ́ sí tuntun ó ṣẹ̀ṣẹ̀ bọ́ sí tuntun a sì débẹ̀ àmín mo wá witness ẹ̀ àmín mo rọ̀ wá ìyá àkọ́kọ́ sí tán a bá ti lè papọ̀ kò kúrú fún Ọlọ́run dàbí fún àwa àti ṣe tí Ọlọ́run bá ti lè ṣe fún wa à ń yàn Ọlọ́run lógo Ọlọ́run sì fún wa tọ kábíyèsí o ní agbára Ọlọ́run stéètì tí Yorùbá nation ní stéètì mẹ́wàá ni so Kogi State a ní ọba aládé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe jẹ́ first class ní ọba aládé a ní ọba 67 tọ́jú ọba Yorùbá ní Kogi State nìkan so kára nínú àwọn ọmọ ìyá wa tó tún wà ní Kogi State òun náà ni Ata of Igala ọmọ ìyá wa ni so àníbẹ̀ ọba of Kabatan ọmọ ìyá wa ni ẹ̀yin tẹ́ jẹ́ kábíyèsí first class wa ní Ìyàmóyè first class ọba àró of Ìyàmóyè ọba àró of Ìyàmóyè first class ni lágbára Ọlọ́run Yorùbá nation á débẹ̀ o lágbára Ọlọ́run á débẹ̀ o òní ní 19 oṣù kẹta ọdún 2022 nílùú Kogi State ní Ìyàmóyè bẹ́ẹ̀ láwa yìí o àdúrà ó gbà o ẹ̀sìn kábíyèsí o ẹ̀sìn o kábíyèsí o kábíyèsí o.